Oríṣiríṣi ara mi ìrírí mo lórí ológbò látẹ̀. O, ṣé ó ṣe èèyàn àti àwọn èèyàn ṣá, wọ́n kàn lanu pàkà wọ́n sọ̀rọ̀. Ṣé ó ṣe é ṣe ṣá? Ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ dé sáàfin, ìyàwó kábíyèsí. Bóyá wọ́n ní bó ṣe sọ̀rọ̀ sí létí o, bóyá kábíyèsí ló dẹ̀ sọ̀rọ̀ sí létí o, tó ń dàbà kábà. Wọ́n ní ó lọ sọ́dọ̀ Naomi tó lọ bẹ Naomi tó ra gift lọ fún Naomi. Pé pẹ́pẹ́ sí o. Òun wá bẹ Naomi pé kó bá òun bá kábíyèsí sọ̀rọ̀. Kẹ́ máa wo ọgbọ́n tó lóun gbọ́n. Tani ò ṣàìmọ̀ pé wọ́n ran níṣẹ́ yẹn. Kábíyèsí ọwọ́ kábíyèsí náà ní kọ́ lọ́n dáríjì mí. Because ó jọ gàtè kó jọ gàtè. Òun náà ni wá ní kí Naomi lòun wá bá. Kí ìyálé òun jọ kó bá òun bá kábíyèsí sọ̀rọ̀. Nítorí pé by the time tóun ṣe wedding ní last year, lòun ṣe traditional marriage sí kábíyèsí. Ó dẹ̀ pé oyún dẹ̀ wọ́. Oyún tó dẹ̀ wọ́ at the end of the day ó bímọ. Òun ni princess obìnrin tó bí. Now pé òun dẹ̀ fẹ́ kí kábíyèsí bá òun kó ṣe wedding fún òun. Pé ìgbà tó ń ṣe traditional wedding, marriage, that is traditional one. Pé òun dẹ̀ fẹ́ kí kábíyèsí kó wed òun dáadáa. Bó ṣe wed yín ní Bahama, òun fẹ́ kí òun náà tún wed. Pé kó bá òun bá kábíyèsí sọ̀rọ̀. Òun dẹ̀ fẹ́ wedding tó jẹ́ pé wedding tó ń bá fẹ́ ṣe, ìsídà kó ṣe ní Bahama àbí kó tún ṣe àbí Dubai àbí ní kí ló ń jẹ́, ní Canada, pé àbí UK. Pé irú wedding bẹ́ẹ̀ yẹn tí kábíyèsí ṣe fún yín pé òun fẹ́ ṣe. Kó bá òun bẹ kábíyèsí pé kí kábíyèsí lè ṣe fún. Ó fẹ́ tọrọ permission lójú ara wọn, lójú ara ènìyàn. Pé bóyá bí òun pé ó ti wed Naomi, bóyá Naomi máa sọ pé òun ò ṣe kó má wed o. Naomi wá ní èwo ní tòun. Ṣé òun ló fẹ́ wed? Bí ìwọ ló fẹ́ wed. Kábíyèsí tó fẹ́ wed ẹjọ́ lọ conclude. Kí ni tèmi tó ṣe wá bá mi in the first place? Kó jọ òun kọ́ lòun fẹ́, òun ti ṣe tòun. Tó bá dẹ̀ fẹ́ ṣe tiẹ̀, ṣe bẹ́ẹ̀ méjèèjì jọ máa ṣe arrangement. Conclusion torí ẹ̀yin méjèèjì jọ máa ṣe arrangement. Ẹ bá ti ṣe so kì í ṣe tòun. Ẹ bá ti ṣe arrangement lọ bá kábíyèsí tó sọ pé òun fẹ́ ṣe fún ẹ. Kẹjọ lọ ṣe nǹkan tó fẹ́ ṣe. Ó lóun kò sí tó kàn pẹ̀lú yẹn. Ó ní ìdí láti wá bá mi. Bá kábíyèsí ló yẹ kí ẹjọ́ sọ àsọyé pọ̀. Kẹ́ ṣe. Pé òun ò fẹ́ ṣe tòun ní lókè. Irú wedding tó ṣe fún Naomi, òun lòun fẹ́ ṣe fún kí kábíyèsí ṣe fún òun. Ṣé ọkọ tó ṣe wedding fún ìyàwó tó wá tún fẹ́ ìyálé á tún ṣe wedding fún, tí wọ́n yí ní mi ìrírí. Ṣé kábíyèsí lè gbé obìnrin lọ sórí altar lẹ́lẹ́kejì? Ìtó wà nílé. Ìyẹn ò tí pé ọdún kan àbí ọdún méjì. Ó tún ti wá gbé mi. Ó wá ní kó lọ kẹjọ ó fẹ́ bú yan mí lọ. Ó dàbí pé torí ẹ̀ ni ìyẹn náà ṣe wá bá Naomi. Bóyá wọ́n dẹ̀ rán ni pé kó lọ bá, tó bá gbà á lọ ṣe. Wọ́n ṣà ń wá nǹkan tó fẹ́ fi kọ́ Naomi lọ́rùn. Ọlọ́run, ṣé nǹkan tí wọ́n ń ṣe yìí ṣó dà? Ọlọ́run yín rẹ̀ wò. Kẹ́ bójú wọlé kẹ́ gbé Naomi níjà torí eléyìí. Táná lè ṣe irú ẹ̀ fún tínú ẹ̀ máa dùn. Kábíyèsí pẹ̀lú tó wọ́n fi ṣíìtì wọ́n kó ṣíìtì fún ọmọ yẹn láti jẹ. Ìyẹn Naomi. Ọlọ́run ṣàánú. Ṣé by force ni? Ṣé ọ̀ranyàn ni? Kábíyèsí ò gbà kọ́mọ yìí kó sinmi. Kábíyèsí ẹ̀rẹ̀ ìjọ kọ́mọ yìí kó tiẹ̀ ní space ní ìgbésí ayé ẹ̀ kí inú ẹ̀ dùn káyọ̀ ẹ̀kún. Ẹ̀kan ní ọmọ yìí lára. Ọlọ́run kó dáríjì wá. Tó bá jẹ́ ṣẹ̀ ni kẹ́ dáríjì mí o kábíyèsí. Because tẹ́ bá lè jẹ́ kí Naomi jókòó ààrẹ. Kẹ́ má yẹ kí àwọn oníkìní nǹkan tó wá kó wàhálà bá ọmọ yẹn. Ṣé ọ̀rọ̀ tí Olúwatósìn tó lọ bá
Naomi sọ? Ṣé nǹkan tó yẹ kó sọ nìyẹn? Ṣé ó yẹ kó lọ bá? Tó bá tẹ̀ ẹ́ kó ti ẹ̀yàn orú ẹ̀ ní ó ti ẹ̀yàn ọ̀rọ̀ yẹn sí yín létí, sọ fún pé kó má lọ bẹ̀. Èmi ò máa ríru eléyìí. Ṣé ògbójú leléyìí ni àbí education ló fa eléyìí àbí tí kíni? Báwo ni irú ẹ̀ ṣe ń wáyé nílẹ̀ Yorùbá yìí? Ó kù díẹ̀ káàtò. Tó sì bá má tiẹ̀ lọ rárá. Nǹkan tá gbọ́ ni o. Allegedly ni o. Tó wá pé ó rí bẹ́ẹ̀, tó wá pé bẹ́ẹ̀ ni ó ṣe ń lérò. Àbí bẹ́ẹ̀ ni tó sì ń lérò pé kí kábíyèsí kó wẹ̀dì òun gẹ́gẹ́ bó ṣe wẹ̀dì Naomi. Ṣọ́nà gbàbẹ̀ ṣá. Àwọn olórí tó Jésù. Àwọn mẹ́fà tó kù ńkọ́? Àwọn mẹ́fà tí kábíyèsí fẹ́ lé Naomi. Mélòó ni kábíyèsí wẹ̀dì nù? Tó wá jẹ́ pé ìwọ tó ṣẹ̀ṣẹ̀ gbé ní yíyà yìí torí wo ti bímọ. Gbogbo Jésù lọ́ba. Ó mà ga o. Nǹkan tó yẹ ni ló yẹ ni. Ó kún ọrùn kò yọ adìẹ. Ó kún ọrùn ó yọ adìẹ. Kì í ṣe bó ṣe ń ṣe nìyẹn. Ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ kó rí. Bó ṣe ń ṣe kó lè rí bó ṣe ń rí. Kò ṣe bẹ́ẹ̀, wọ́n ń ṣe ayé bẹ́ẹ̀ o. Báwo ni wọ́n ṣe fẹ́ wẹ̀dì Naomi kan tó wẹ̀dì? So láì ṣe pé kábíyèsí ti divorce Naomi. Kò lè divorce ẹ̀ náà. Òun náà la gbọ́ pé kábíyèsí tí ò bá ti rí Naomi. Torí àwọn kan máa sọ pé ilé ìtumọ̀ pọ̀ fún ó túmọ̀ pọ̀ bá wò. Nǹkan t'Ọlọ́run ti kọ́ lẹ̀, nǹkan tó ti wà lákọsílẹ̀. Wọ́n ní ohunkóhun t'Ọlọ́run bá ti so pọ̀, kẹ́nikẹ́ni má ṣe tú wọn ká. Ẹ̀yin fẹ́ tú yìgì. Tí ẹ bẹ̀rù Ọlọ́run pé ilé ayé yìí tá wà yìí, ta ló lẹ̀mí ẹ̀? Ta ló lẹ̀mí wa? Ṣé ó ṣe kéèyàn máa ṣe àṣìṣe kó rò pé bóyá òun ń ṣe rere? No now. Ó yẹ ká fi ahọ́n wa kẹ́yìn wa pé nǹkan tá à ń ṣe yìí ṣé ó bójú mu? Ṣé inú Ọlọ́run dùn sí? Òun ló dífá fún Tósìn. Mo rò pé irọ́ ni. Ṣé àwọn pé ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì tí ò bá lé ó máa dín. Kí ló ń jẹ́? Ó sọ wípé Tósìn tó lọ bá Naomi lákọ ẹrú tí ẹ bà. Ojú ò tí ẹ tí ẹsẹ̀ ò tí ẹ wọlé. Olúwa ṣàánú. Ẹ̀yin èèyàn mi. Wọ́n ní kí n gbé eléyìí sí yín létí kẹ́yìn náà wo bó ṣe ń lọ. Kẹ́ mọ bó ṣe ń lọ. Torí tá bá sọ fún yín, ẹ máa ní irú ọ̀rọ̀ wo leléyìí? Independent television ló máa sọ fún wa. Independent 7 ló máa sọ fún wa. Ṣọ́rọ̀ leléyìí àbí ẹ wo ọ̀rọ̀ ń gbòòrò ẹnu. Ẹ jọ̀ọ́ ẹ bá dá sí. Kẹ́yìn náà bá mi dá sọ̀rọ̀ yìí. Torí ó bójú mu. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa subscribe. Kéde bá fi tó kù sí comment section. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ̀ ń kẹ́jọ máa mú dídùn mi wá fún ìgbọ̀ wa. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan.